Wọ́n tí mo ní lọ́dọ̀ ẹ̀mí ò ṣe fún mi. Ọ̀mẹ̀lẹ́lẹ̀ mo kàn tó béèrè mo ti sọ fún ẹ pé kó farabalẹ̀ ìgboro yẹn á díẹ̀ ni àwọn boys ti wọ̀ gboro lọ tó máa dé sí báyìí everything máa flex. Bàbá ìgboro lọ̀gá wà ọ́ láyé ìgbà kan wọn lágége lọ̀gá ń gbé but now Oṣòdì gángan lọ̀gá wà #1 MC Olúọmọ gbogbo Èkó káfàtà. Ọ̀gbẹ́ni èèyàn tẹ́ MC fi yẹn lẹ̀ mí ìfọ́ fún ẹ kí ni gbogbo yẹn aláyé ẹ̀wọ̀ ẹ bá mi reason why kèmí láì bóyá ń ṣe mí náà a kàn máa bóbó mi máa kàjọ́ mi ò dẹ́ ń jí mi iPhone X Pro tẹ́mi àtẹ́jọ́ sọ ó dẹ̀ mi láìkẹ̀ náà. Bright. ó mi ò láìkọ̀ ọwọ́ tó fi mí sí. Bright Pepi. Bright fọkànbalẹ̀ àtàwọn bọ́ọ̀sì máa wà bí gádà Johnson everybody ló máa be happy now. mi ò fọ́ fún gbogbo lẹ́wìn ẹ̀ tí máa Pepi ìjọ máa gbowó ẹ̀ máa fi kíní. ọ̀gá láyé màrí tó sọ wípé ó kọ́ ọ pẹ̀lú ọ̀yẹ́ wọ́n lé wọn bá wọn bá tì ó. ló wọ́ọ̀rì yẹ. kí ló jẹ́ tó gbọ́. bàbá owó ti tẹ. aláyé máa ń súnmọ́ mi jọ. bàbá owó ti tẹ. ayé ìyá ló wọ́ọ̀rì yẹ. TJ bàbá kí ló ṣe ẹ ọwọ́ ti bà á. mo ti sọ fún ẹ pé tó bá ti múṣẹ́ nígboro ó yẹ kó ti tẹ́lẹ̀ dànù báàgì lọ ẹ kó gbé wọn bíbá kí ló ṣẹlẹ̀. bàbá mo ní kí n mójú ajé kolísọ ni bàbá. that means kò fẹ́ fi báàgì yẹn lẹ̀. rárá nọ́tìsì ìsàn nìkan bẹ́ẹ̀ yes. nínú ayé. Oyè mi. Ebófò. Ebobu ni. ètò ìdí oyè wa sì ni pé o fẹ́ fi báàgì lẹ̀ ok báyà kí ni káwọn boys kọ́ sílẹ̀kùn kọ́ tú gbogbo sùn. àbí kí pé wọlé. ẹ ti ẹ̀mú mi wọ́n ní okúlẹ̀ alájẹ́. ọgọgọ kọ dànù yẹn bó ṣe wà ayé ẹdẹ ti bàjẹ́. ok informant ni àbí. àyànmọ́ ni mí. ayé ló yẹ kó pe rẹ. rárá ìyẹn dáló kan mi ì ṣe fọmọ. ok ẹ fẹ́ report for our drug. rárá. àwọn sọ èdè kò ní wákè bóyá ẹ jápa alẹ́lẹ́ ẹ jẹ́ ayé yóò lè dà ayé ṣe awalẹ no problem. ẹrù rẹ. bàbá wíkẹ̀ndì ti jù náà. bàbá wákè ẹ dúró. ṣáàsì gbogbo bá gbẹ kó kókó tó wà mẹ kó lọ ju báàgì tó kù sínú dustbin. sókìrà. gbogbo àpótá gbégbó lábànà ti gbà yìí eléyìí ìwé tí baba fún wa ká fi ṣàjúwe àti sọyún nù. ọ̀dà tí bá ti wá máa wò rẹnu báyìí nísìnyí. kí ni tá a fẹ́ ṣe àyàn àjẹ àárẹ̀ àwọn ará abẹ ń ní pé ojú wọn tún sá àwọn yìí ò ti mú gbóyò. igbó orí bú wo náà wà mú igbó orí bú náà mú tí bàbá ti rówó náà lágbára kó tó pa kó làbúlé. òótọ́ mà ní. òótọ́ ni o. òótọ́ ni mo ti díyàn alẹ́ abala rúbútú mo dògì òwúrọ̀ abala kàngun ìsàlẹ̀ kòkó ọbẹ̀ pẹ̀tẹ́ mi já lọ. ẹjí tu ọ̀gbọ́n. ọ̀dọ̀ ẹ̀dùn bẹ̀rù. tíní wíníwíní àjà ṣòroṣòro àgbẹ̀nrẹ́rẹ́ ẹranko lóde ọ̀run àtàpà kò jí bèrè àtẹ́lẹwọ́ ọ̀nà kí ọmọ ìyá àná mẹ́tẹ̀ẹ̀ta ìjókíjó báyìí níjọ asínwín ayọ̀ káyọ̀ láyọ̀ dìdìrín ọ̀yà ẹ̀ máa jó èmi ni. àǹtẹ̀ kan ti sẹ́. chief ní kí n sọ fún yín pé àwọn ń bọ̀ ẹni sùúrù. ọ̀dà sọ pé mo ti wà ń bí ó ti yẹ. ẹ̀yin boys ẹ wo ẹ fọkàn yín balẹ̀ o ṣe rí chief táwọn bá ń bí báyìí chief ẹni kú òmẹ̀yìn bàbá àgbàlagbà honorable bàbá tó tọ́jú àwọn boys ni o tó bá ti dé ìsìn ẹ̀yin náà rí o. àwọn ọ̀dọ́ wà mọ̀ọ́yàn lónìí. my chief bàbá àgbàlagbà ẹ̀yin boys. respect àfúnni ló jẹ máa wo bẹ. bàbá àgbàlagbà. bàbá o. Kámi ọlágùn ọtọ́jọ́ mẹ́ta. Kámi ọlágùn.
májì bàbá o afúnni ló jẹ báwo bẹ ọmọ rẹ bí ẹni kú ọmọ bàbá o bàbá. Dojú wọn máa bí bàbá. Ṣé àwọn awo ni? Awo ni wọ́n. Bàbá o ṣe rí àwọn méjèèjì tẹ̀ wò yìí. Àlejò wa ni wọ́n ṣẹ̀ wọ lúùlù ìwà ni ìgbà tó wá darapọ̀ mọ́ la sọ fún ọ pé àwa ní bàbá kan bàbá olóore wa bàbá tí ò fẹ́ kébí ó pa àwọn boys bàbá àgbàlagbà ẹni kú òmẹ̀yìn honorable wà táwa ní tó bá gbọ́ pákẹ́ pé ìkọ́sọ̀ àwọn boys báyìí ó ti ràn wá lọ́wọ́ la ní ká mú wọn wá kí wọ́n lè dá yín mọ̀ ìdáhùn máa ṣe kí ni. ó ṣe pàtàkì. ṣé ẹ̀yin guys kí ló ń ṣẹlẹ̀. Yóò dáa fún yín elédùn àmú gbogbo nǹkan rọrùn fún yín ìyàndá ló kọ tèmi èmi nìyàndá eégún abilala lẹ́nu ajégún bí ẹni jẹran bí mo ṣe jókòó yìí tẹ́ bá ti ń lọ wájú yín ẹ máa bá mi wájú bẹ́ẹ̀ bá wú ẹ̀yìn ẹ rí mi ẹ̀yìn ṣe rí ngbà tí débì yìí náà ti ròyìn yín fún mi ìgbà tí ń bọ̀ pé honorable sífù ẹni kú ọmọ yìí tá a fẹ́ wá báyìí àwọn ni aláṣẹ àsífà corporation o àwọn ni aláṣẹ àsífà foundation o. o ṣe o tún wá parí ẹ èmi náà ní aláṣẹ enix ọmọ international shopping mall. You are welcome. àwọn ní enix ọmọ international hotel àwọn ní enix ọmọ shopping mall náà wọ́n sọ gbogbo ìwọ̀n ní ọ̀dà hòtẹ́ẹ̀lì yìí ń ga sùn bẹ̀ nítorí èèyàn níyìn ẹ wo ẹ ti mọ̀ mí ẹ mèèyàn. àti pé ìyàndá tó bá gbàgbé wọ́n sọ fún wa yìí pé aná tó máa gba páálí físà tí èèyàn máa fún lọ léèbó aná tó máa gbà fún yàn ká gbà fáwọn náà torí èmi àtọ́lẹ́mí náà fẹ́ dé léèbó afẹ́ dé léèbó. ó rí bó ṣe pè é lẹ́ẹ̀kan mo sọ ọmọ ìsẹ̀yìn ló máa jẹ́ báwọn Achieva cooperative multipurpose union kì í ṣe foundation kì í ṣe yẹn school. ẹ̀sìn yóò dá ẹ mọ̀ pé àwọn kàwé. à ń yá àwọn èèyàn lówó èlé kékeré cooperative ni ọlọ́run àdúró tiẹ̀ bá wa lẹ́rìtì ṣé wàá bá wa ṣòṣèlú wa á dẹ̀ lọ. tẹ́ bá ti ń lọ wájú yín ẹ máa bá mi wájú bẹ́ẹ̀ bá wú ẹ̀yìn ẹ rí mi. Jagabam náà a gbọ́ ìyẹn ní Tinubu a gbọ́ gbogbo nǹkan tá à ń sọ lọ́wọ́ ẹ ṣe ẹ̀yin guys ṣé kò sí problem kankan tẹ́ ẹ ní o. bàbá owó ni o lẹ́yìn owó tún ni after money. na money jẹ. ẹ ṣe nǹkan tí èmi á kàn advice yìí ni pé number one ẹ má jalè ẹ má fi tipátipá wá owó èmi tí mo jẹ́ bàbá lẹ́yìn mi ṣe tálákà ó dàbí pé ẹ mọ̀ ni ṣé ẹ mọyì àwọn èèyàn tó ti pàṣẹ wá dìde ni ẹ kọ àwọn nǹkan tẹ bá ní ìbátágbára mi bá kanú ẹ máa ṣe èmi dẹ̀ ní ìgbàgbọ́ wípé ẹ ní jìyà. a ní bàbá kan bàbá àrà tó máa yí ọmọ. ìwọ ṣe é bàbá.